Miliki Express ètò ní Miliki àlejò wa kẹta tí wà ní agodo báyìí tí bá dárúkọ wọn àwọn kan lè má tètè mọ̀ wọ́n pẹ̀lú orúkọ wọn àmọ́ nígbà yẹn lọ́hùn àwọn ọ̀dọ́mọdé oní tíátà ni wọ́n tó yẹ pé pàtó wọ́n kéré ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe sinimá àmọ́ tẹ́ bá wá rí wọn nísìn ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Ọ̀gbẹ́ni Ọlá Ìjàdùadé ó yá ó tẹ ọkọ rí face cap wọn tó ṣì dá wọn mọ̀ ṣá. Of course yes. Ojú yẹn ṣì wà ńbẹ̀. Ó ṣì wà ńbẹ̀ ojú yẹn wà ńbẹ̀. Stature rẹ̀ ló kọ ló ṣe. Fojú mi visa. No, ojú ṣì máa gbà. Ó ṣì máa gbà. Yeah, máa gbà. Bá sọ bẹ́ẹ̀ máa. Ẹ bá kí gbogbo àwọn olólùfẹ́ yín ní. Ẹ̀yin ará lé lọ́kùnrin lóbìnrin àkíyìn ṣé dáadáa la bá yín. Ṣé gbogbo nǹkan lọ dáadáa? Ẹ kú dédé àsìkò yìí. Ọmọ Yorùbá tàtà ọmọ Olúbo ní. Ìlú mi ó súnmọ́ tá bá wò ìlú mi dáadáa ó wà lára àwọn ìlú tó súnmọ́ abroad. Ọdẹ ewo gangan. Kí lorúkọ ẹ̀? Ìlú mi wà lára àwọn ìlú tó súnmọ́ abroad. Olórúkọ ìlú yín. Ẹ pé tá fẹ́ sọ pé ìlú tó tún ju Amẹ́ríkà nínú Nàìjíríà wà ìlú mi ni. Ó yá ìlú bo ni. Èmi ọmọ olówó òdu. Èmi ọmọ ajílà lẹ́ṣọ̀. Ọmọ Ìgbálà wà ọmọ Ìgbálà. Jẹ́tí ń gbọ́n báyẹn yára lé àwa ní the America in the Nigeria. Ẹ káwọ̀ sórí ètò wa. Ó máa tọ́jọ́ mẹ́ta o. Ìgbà tí mo ti rí last báyìí ni mo wà. Tẹ́yìn bá wà báyìí báwo lèmi ṣe wá fẹ́ wà? No, yín gbà yẹn. Ok, báyìí. Ẹ tẹ̀lé ká mọ gbogbo ìrìn àjò bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní máa di ẹni tó ń ṣeré orí ìtàgé lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ìrìn àjò mi ò fi gbogbo ara pọ̀ torí wọ́n ti pọ́n mí lẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó bí wa tí wọ́n ti pọ́n mí lẹ̀ bí òǹgbẹ tiwa. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa náà ní àwọn nǹkan kéékèèké tí a lè sọ. Nípa díẹ̀ nínú ìrìn àjò ayé mi ni pé wọ́n bí mi sí agbo ilé Babátúndé Ìjàdùadé. Bàbá tó bí mi ni Ọmọbọ́lájí Waheed Ìjàdùadé táwọn èèyàn mọ̀ sí Dìméjì. Mo lọ sí ilé ẹ̀kọ́ kékeré which is primary school Lábẹ́òkúta Àìdí Innocent primary school. Mo lọ sí secondary school ní Lábẹ́òkúta Baptist Boys High School. Mo dẹ̀ lọ sí polytechnic náà Lábẹ́òkúta Moshood Abiola Polytechnic. So mo fẹ́ lè sọ pé ọmọ oko ni mí. Ó ga. Ọmọ oko tó Abẹ́ ọmọ sábẹ́òkúta ọmọ dàgbà sábẹ́òkúta ó gbó kírákírá. Ó gbó kírákírá kó jẹ́ kọ́lọ́ jẹ́ ó gbó kíra. Ó ga. Ok, à ń gbọ́ yín. So bọ̀ láti ìgbà tí mo ti wà ní kékeré tí èmi fún ara mi ò tí mọ̀ wípé ọ̀nà tí Ọlọ́run tọ́ lẹ̀ fún mi láti gbà ni. Àmọ́ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ pé àwọn òbí mi ó yá ẹ máa bá tó kú náà tó dàgbà. So I've been acting since when I was a teenager though. Máa ń gbé mi lọ sí gbogbo àwọn àbímọ tuntun nínú múvì àṣegbá àṣàwó. Ṣùgbọ́n táwọn náà ṣàn dàgbà inú ẹ̀ la dàgbà sí. Ṣùgbọ́n tá dàgbà sínú ẹ̀ àwọn tó bí wa jẹ́ kó yára pé iṣẹ́ yìí kò ń ṣe tipátipá fún ẹ. O lè mú ọ̀nà míì tó bá wùn ẹ́. A dẹ̀ rí pé ọ̀nà tí wọ́n fi lé wa lọ́wọ́ náà àtijẹ àti mu ò nira níbẹ̀. So then a dẹ̀ bẹ̀rẹ̀ sí ìtọ̀ ọlọ́ndẹ̀gbà fún wa. Èmi làkọ́bí bàbá tó bí mi lọ́mọ. Àtìyá àti bàbá mi làkọ́bí àwọ̀dẹ̀jú mẹ́rin lọ. Ọkùnrin mẹ́ta obìnrin kan. Obìnrin kan. Ǹjẹ́ tẹ́ rántí eré tó tẹ́ kọ́kọ́ gbé yín jáde tẹ́ ṣe ń gbà tẹ́ wà ń kékeré ń gbà yẹn? Mo ṣeré tó pọ̀ ní kékeré. Àmọ́ méjì tí Ọlọ́run jẹ́ kí ó sọ mí di ẹni táyé mọ̀ tí ayé ń fẹ́. Òun ni Jẹ́ Ìsinmi àti Ìlú Ẹ̀ṣin. Jẹ́ Ìsinmi. Ìlú Ẹ̀ṣin àti ìyẹn gọ́gọ́gọ́gọ́ rántí dáadáa. Gẹ́gẹ́ bí òṣèré ní tíátà tó jẹ́ ọ̀dọ́mọdé nígbà náà. Báwo lẹ ṣe ń cope pẹ̀lú báwo lẹ ṣe cope nígbà yẹn àti nísìnyí náà pẹ̀lú pé ẹ̀ ń jáde ọ̀rìn pé actor yẹn nìyẹn a máa ń gbádùn yín àárá àwọn kan náà tó jẹ́ póbìnrin ẹ̀mọ̀ póbìnrin náà àwa la máa ń wo sinimá àgbéléwò jù àwa la máa ń fẹ́ràn àwọn onítíátà náà jù àwa la máa ní àbọ̀dá tó ṣe fíìmù yẹn àwa la lè sọ fíìmù dáadáa bí ọ̀tẹ̀ wá pàdé yín tàwọ́ so mọ́ yín pé a máa ń gbádùn yín báwo gan lẹ ṣe ń cope pẹ̀lú fíìmù yẹn pé ọ̀rìn yín bí on dì mọ́ yín on so mọ́ yín àbí nǹkan wo gan lẹ rò pé fans ṣe fún yín jù láyé tẹ́ rò pé ó wà most embarrassing. Dó ó ti di bárakú. Ó ti di nǹkan tí a ti mọ̀ láti bẹ̀rẹ̀ because ká tó gbọ́njú gan gbà táwa kékeré tá lè sọ no sọ yes fún yàn gan tá ti ẹ̀ tó ẹni tó lè bá yàn kan sọ pé kí lẹ ṣe léyìí fún mi fún
náà ti ń ṣe fún wa as at gbogbo gbà yẹn tí a bá lọ show movie ní National Arts Theatre or other cinemas tá bá lọ síbẹ̀ tá bá show tán instead of ẹmọ ẹlòmíì lè jáde ó like nǹkan tó ṣe ní ẹ̀dá ọmọ burúkú yẹrẹ gbà ẹ sà ṣé mo ṣe yẹ kẹ́ dúpẹ́ lọ́wọ́ mi lélẹ́yìí ni ṣé bí mo ṣe nǹkan tó fún mi so ó ti di bárakú but the only thing tí mo lè sọ pé ó dùn mí jù láyé mi only there was a day like that à ń shoot lọ́wọ́ ó dẹ̀ tún jẹ́ nǹkan tó tún yà mí lẹ́nu torí ó jẹ́ nǹkan tí mi believe pé fans lè ṣe but tí mo tún mọ̀ pé fans lè ṣe jù bẹ́ẹ̀ lọ a wà ní àjà àyà movie lọ́wọ́ èmi tẹ̀lé another people máa yẹ kàn wá ní àgbàlagbà níyàn àgbàlagbà gidi tó ń lówó lọ́wọ́ ọlá lélẹ̀ látẹ̀yìn kí n tó wẹ̀yìn ọkọ̀ bẹ̀rẹ̀ sí máa dìmílẹ́ṣẹ̀ ni gbúgbúgbúgbú kí ló ṣe at the end of the day fóònù ọwọ́ mi ló jábọ̀ wá fún kò wọ́n ti kò tiẹ̀ kọ́kọ́ rí ti fóònù yẹn rò ọlá ẹwẹ́ mo ti like bọ́bọ́ yìí jù ẹ̀sà tẹ́ bá like mi kẹ́kẹ́ nà mí ẹ̀wọ́ ẹ ti bá fóònù mi jẹ́ torí ẹni náà lè láǹfààní kan máa wo ètò yìí ní ẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ nìkan lọ ra fóònù tuntun wa pẹ̀lú pé tún gbà má bínú so ó jẹ́ ọjọ́ tí fans ṣe nǹkan tó really jọ mí lójú wọ́n ṣe tó dùn mí wọ́n tún wá ṣe nǹkan tó tún gún mi lórí so but it's a normal thing tó máa ń ṣẹlẹ̀ èmi ní kọ́kọ́ ló ń ṣẹlẹ̀ sí tí thousands of movie actors or actresses bá wà ń bí ń sìn tẹ́ bá bí wọ́n ní same question oníkálukú máa sọ oríṣiríṣi nǹkan níbọ̀ pé kò ṣẹlẹ̀ sí mi nìyẹn. èyí tó tẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀dà Àyìnkẹ́ bí kí ara àwọn fans kọ́ tiẹ̀ wò pé àǹtí Àyìnkẹ́ àfíìgbù kọ́dẹ̀ bínú ju bóyá bíi 5 million. ìyẹn nice ìyẹn máa nice ìyẹn nice but àmọ́ ẹ má bínú lórí nǹkan pé bóyá káwọn fans máa rí yàn bóyá kọ́ máa nà yàn kọ́ máa ṣe bá kọ́ máa ṣe àmọ́ ṣé ẹ̀yin fọwọ́ sí cause mo ti ní àǹfààní láti bá Ìlúmọ̀ọ́ká kan sọ̀rọ̀ rí tó yẹ pé àwa títì wọ́n ṣáà ń lọ bí gbogbo àwọn agbèrò yẹn ṣe dé nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sọ ó gbọ́dọ̀ fowó lẹ̀ kíníkan bí wá sú Ìlúmọ̀ọ́ká wá níbo ẹ dúró ṣé gẹ́gẹ́ bí Ìlúmọ̀ọ́ká tó jẹ́ pé ẹ̀ ń wò wá inú yín dùn ṣé àwa ló yẹ ká máa fún yín lówó àbí kẹ́ rí wa kẹ́ máa fi gbogbo nǹkan kẹ́ máa fi yẹ wa sí kí lẹ fẹ́ sọ sáàrin yẹn ṣé ẹ̀yin náà support pé bóyá òkè kẹ́ máa ṣe síta fún gbogbo àwọn fans yín àbí káwọn fans yín kọ́ máa ṣe fún yín. lákọ̀ọ́kọ́ alẹ́ tọ́ láti ṣe síta torí there is always a payback time àmọ́ tí a bá fẹ́ ṣe síta lọ́dọ̀ tèmi àwọn tá a mọ̀ wípé wọn ò ní tó àwọn tí wọ́n máa ń dúró lójú títí pé owó wa ṣẹ́rí mo fẹ́ káwọn tó máa ń wà lójú títì yẹn or anywhere tó máa ti pàdé wa tó máa ń sọ pé àwọn fẹ́ gbowó lọ́wọ́ wa mo kàn fẹ́ kọ́ mọ̀ wípé èèyàn ní gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ òòjọ́ tiyín tẹ̀ ń láàgùn tẹ̀ ń pariwo pé kò yí sí ìjọ o mo fẹ́ dolówó bẹ́ẹ̀ náà làwa náà ṣe jókòó níbi kan tá a ṣe ń ṣe o ìjọ tí a bá gun àkàbà kọ́ là ń gòkè ẹ ti understand Yorùbá mi so definitely tí ẹ bá rí wa ẹ ò lẹ́tọ̀ọ́ àti béèrè owó torí a ò jọ da iṣẹ́ pọ̀ Ọlọ́run àjọ daṣẹ́ pọ̀ èmi máa ń sọ fún wọn máa sọ ní gbogbo tá ní owó mi náà ní owó wo iṣẹ́ wo ló gbé fún mi tó fẹ́ gba return lórí ẹ̀ ilé iṣẹ́ wo la jọ dàpọ̀ mi lẹ́tọ̀ọ́ àti fún yín ní 10 kọ́bọ̀ ẹ̀yin lẹ́tọ̀ọ́ àti fún mi lówó ẹ ti understand but ẹ̀tọ́ tèmi ni láti ṣe síta fáwọn tí ò ní ẹ̀yin ní ẹ lápá méjì ẹlòmíì fọ́ ní ìnáwó ẹlòmíì wá rí onídàáfó mi owó wa dà ó wà lẹ́nu stein tó ń pawó alówó àwọn dà so to me bí ìbàjẹ́ ni tí ò dáa tó yẹ ká jáwọ́ náà. ẹni yẹn kí lọ́jọ́ yẹn ó ní tí ń gbáyìn nígbà 50 cover ní fíìmù wá dúró mo wá wò báyìí okay really. ṣé ẹni tó jáde nínú ilé ẹni mọ bó ṣe fi lé sí. gbogbo èèyàn ni mí náà ó kì í ṣe ọbẹ̀ wọ́n dún wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé tó bá ṣòwò tó ń filẹ̀ ní. èmi náà wá rò seriously like ó yẹ káwọn fans ọmọ appreciate àwọn Ìlúmọ̀ọ́ká tó bá nífẹ̀ẹ́ sí ó ṣe gbogbo ìgbà náà ni ó yá ẹ mú wá ẹ ṣe gbá ẹ ṣàfó ṣé ń gbádùn ara yín ẹ kú jókòó. mo gbádùn yín jù bẹ́ẹ̀ lọ. a tẹ̀ gbọ́ pé ẹ ti marry ṣé lóòótọ́ ni. ó kù díẹ̀ mi tí mà á. wà ó kù díẹ̀ àmọ́ ó kù díẹ̀ àfẹ́sọ́nà ti wà ẹ ti mọ́jọ ẹ ti mú date. tẹ́yìn bá ti sọ bẹ́ẹ̀ ṣá. no no ẹ gbọ́dọ̀ sọ pé tá a bá ti sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ mọ̀ náà. ẹ̀yin ò mọ̀ èmi náà sọ fún mi pé òun náà la sọ fún mi pé a gbọ́ so ẹ̀yin lẹ máa yànnà náà sí pé ok ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o. kò tí ì rí bẹ́ẹ̀
àmọ́ àfẹ́sọ́nà ti wà. Okay. A ò tí ì mú ọjọ́. Okay. Àmọ́ láìpẹ́ láì jìnnà náà. Àfẹ́sọ́nà ti wà. Ẹ̀yin ara ni ẹ̀yin tẹ́ fún àǹfààní àwọn tó máa ń wẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa fún wọn ní Facebook account yín bóyá Instagram ní Twitter. Facebook account mi ò yí padà Ijaduade Ololade Azeez. Instagram is Ijaduade Azeez. Okay. So those are my social media. A dúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́ wa. Gbogbo ẹ̀yin tí wà nílé lọ́jọ́ mi tá bá pé iṣẹ́ máa dára lókọ́s. Ó ṣì ní àwọn nǹkan tí mi fẹ́ béèrè bọ̀. Àsìkò sí torí gbogbo ẹ̀yin tí wà nílé ẹ jẹ́ ká tún dókè lọ tá bá máa padà dé àlejò wa tó tún kù. Àti sọ fún yín pé lékún fọ́fọ́ ẹ lè máa bá lórí ìjókòó. À ń bọ̀.